olóríire tó lò nínú ọmọ kì í ní gbèjègbèjọ Gbọ́lágadé o ọmọ Popoola òní yìí ní ṣàyájọ́ ọjọ́ tó kọ mọ́ omi ayé ọjọ́ ìkẹtàlá oṣù kẹfà ọdún bébí làyájọ́ ọjọ́ tó délé ayé mi ọjọ́ ayọ̀ ilé yìí jẹ́ o kò mọ nídọ̀jọ́ ìbànújẹ́ fọ́ lórúkọ lọ́rùn ọba ọjọ́ ìbí rẹ kò ní dọ́ ọjọ́ ìbí láṣà àdáni wáyé mo ní ọmọ gbọ́ bí mo ti ń wí o olóríire aláyére onínúure aláṣẹ àti olùdarí OPOP Global Ventures dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi ìwọ ló ní mọ́ dágọ́ ọjọ́gọ́jọ́ tó rọ́dún rẹ̀ lóde ọmọ ọba ni ìwọ jẹ́ o ìran alájàáwá mọ́bọ́ládé mẹ́bí ni ìwọ ń ṣe èmi ò jẹ́ rórí adé fí èmi mọ rírì orí adé mo mọ ìṣe pàtàkì orí adé kàkà kí n rọ́bà fi má di ìmọ̀kù ẹṣin ọba ni aya rẹ lọ́rọ́ mi wá bí o Adébísí òdòdó ẹlẹ́rìn dòdò tí kọ̀dọ̀rẹ́ mi dòdò mi rè lọ́kàn àyà rẹ òun lọ́bẹ̀ mi lọ́wẹ̀ ó ní kí n bá òun kí adé orí òun èjìká tí ò jẹ́ kẹ́wù ó yọ bọ́ ó ní igi lẹ́yìn ọgbà òun ní Gbọ́lágadé ń ṣe nínú ayé mi ó ní ẹnì kejì òun ni ó ní olólùfẹ́ òun ni ó nítorí bọ́ ti dára nílé ó lóòtún wuyì láwùjọ aṣọ iyì rẹ ò mọ̀ ní fàyà lórúkọ lọ́rùn ọba aya rẹ ní kì í ọbí ológun ẹrú o Gbọ́lágadé aya rẹ ní lórúkọ gbogbo àwọn tí bá ọ ṣiṣẹ́ nílé iṣẹ́ OPOP Global Ventures ó ní kí n kì í ọbí olíwọ̀ fa ọgbọ̀n ó ní kì í ọbí ológun kẹ́kẹ́ ó ní kì í ọbí alágbọ̀n abájá mo ní èmi mọ̀lẹ́ àwọn bàbá rẹ̀ AJAAWA ní Ògòlúwa local government ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níṣẹ́ ilé bàbá tó bí ọlọ́mọ ó ti yá kí n bá ọ délé ọmọ òjé èrúwà sódà ni wọ́n po kílẹ̀ àwọn bàbá rẹ̀ àbọ̀ ọmọ pé ẹ̀yin lọmọ bá yámúyámú ọmọ ológun lọ́rọ̀ àgbẹ̀ ní ìyá ọmọ lọ́la àti ṣakẹ́kẹ́ àgbẹ̀ ní ìyá ọmọ lọ́la àti ká abájá àgbẹ̀ ní ìyá ọmọ lọ́la àti wàkú abẹ́ ìdìdí ṣẹ́nu abẹ́ jẹ́jẹ́jẹ́ ọmọ lọ́la àti fẹ́ jẹ̀wẹ̀ kò sẹ́ni tó jágbó owó ìlà kò sẹ́ni tó jágbó owó ìlà kò sẹ́ni tó jágbó owó ìlà lọ́wọ́ ẹ̀yin Gbọ́lágadé o Gbọ́lágadé mo wà nílẹ̀ àwọn bàbá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ayéròǹfẹ́ ọmọ adọ́kọ̀ níbi owó gbèsò ọmọ àtọ̀run mẹ́ẹ̀ẹ́jalè ọmọ òjòyèjòyè káyérójú ọmọ ọba lágbàájì àyàjímọ́gìrì èjì ní ìgbé ní ìyẹn ará ìlágbẹ̀ẹ́dẹ́ ó tún ti ìyá o olóríire ọmọ Popoola jẹun tún bá ọ délé ìyá rẹ torí ẹyẹ kì í fapá kan fò nínú ayé bí a kì í nílé bàbá ká mọ́mọ́ nílé ìyá rárá ìfẹ́ ọ̀dọ́ níṣẹ́lẹ̀ ọlọ́kọ̀ tó wà ọ́ wáyé ẹ̀yin lọ́mọ ìfẹ́ òye lágbo ọmọ àdádé òwò ni wọ́n pò kí ilé ìyá rẹ ọmọ olúfẹ́ akéèjì ọmọ àbú ojú mi yẹ̀ṣọ́ ojú rẹ bẹ́ẹ̀ sá ojú rẹ bẹ́ẹ̀ ó lé gẹ́ngẹ́ àbọ̀ ọmọ pé ẹ̀yin lọmọ olóòṣà kan òòṣà kan ọmọ olóòṣà kan òòṣà kan bí wọ́n bá gbàdí ìyẹn wọn ajẹ́ torí bí wọ́n bá gbàdí ìyẹn wọn ajẹ́ tòrè wọn amórírè lé o wọn mẹ́sẹ̀ lọ ibo òòṣà
àbú ọmọ olódò kan ò tẹ́rẹ́rẹ́ yìí tẹ́rẹ́ o ọmọ olódò kan ò tarara yìí tààrà ọmọ olódò tó ṣọ̀wéréke tó ṣọ̀wéréke ó dé ìkúlé olúfẹ́ ó dá bàtà ìran oníkẹ́kẹ́ ogun ò gbọ́dọ̀ pọ́n mú alábàjá ọgbọ̀n ò gbọ́dọ̀ bú ṣiṣẹ́ kìkìdá oníṣọ̀bọ̀rọ̀ ni yóò pòǹdò náà gbẹ àṣeyí ṣàmọ́dún olórúkọ lọ́rùn ọba gbọ́lágàdé ọmọ Popoola ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí ni yóò ṣọ̀pọ̀lọpọ̀ nínú owó nínú ohun rere gbogbo nínú àlàáfíà pípé kò wá sí bọ́ ti pẹ́ láyé tó ọmọ ní báwo ké oníṣòro nínú ààyè mi òkè òkè ilẹ̀ mú rú sí ọmọ nírèlẹ̀ lórúkọ lọ́rùn ọba ohun rere gbogbo tó yẹ ọ́ kọ́mọ nífò ọ̀dà láṣẹ àdáni wáyé níwòyí àmọ́dún kọ́lọ́run ọba ó ti bùkún sí fún ọ nínú ohun rere gbogbo lórúkọ lọ́rùn ọba.